ọ̀tún lónìí. Ẹnu Ísírẹ́lì á gbé ọ̀gá fún tó ń ṣe. Lọ́la fẹ́ gbogbo pẹ́ ọwá fún ní àárọ̀ yìí. Fún àǹfààní ńlá ètò fún wa fún orí ọ̀fẹ́. Ìdarígbà níwájú ìwọ Ọlọ́run. Ẹnu Ísírẹ́lì Olúwa gbọ́ ọpẹ́. Jésù ìyìn la mú wá, ọpẹ́ la mú wá. Fún orí gbogbo ní ìgbà gbogbo lọ́jọ́ gbogbo lórí ayé wa. Ẹnu Ísírẹ́lì Olúwa gbọ́ ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa, Olúwa gbọ́ ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gbọ́, Olúwa gba ìyìn, Olúwa gbọ́, Olúwa gba ìyìn, Olúwa gbọ́, Olúwa gba ìyìn. Àyìn lógo fún iṣẹ́ rẹ̀. Àyìn lógo fún àánú ìwọ Jésù. Agbọ̀gá fún ọwọ́ agbára ìwọ Ọlọ́run lórí ayé ẹni kankan. Agbọ̀gá fún ìdáwọ́lé ìwọ bàbá. Ẹnu Ísírẹ́lì Jésù gba ọpẹ́. Lónìí àtọ̀wá Jésù járe ọ. Nínú agbára rẹ̀ járe ọ, nínú ògo rẹ̀ járe ọ, nínú ẹwà rẹ̀ járe ọ. Olúwa láàárọ̀ ìṣọ́ra rẹ̀ di mímọ́. Jẹ́ kí àwọn èèyàn yìí kórè ògo rẹ̀. Jẹ́ kí àwọn èèyàn yìí kórè ọlá ìwọ Jésù. Ní ìparí ohun gbogbo, a ó sì yìn lógo. Láì lórúkọ Jésù Kristi, Olúwa wa, àmín. Ọmọ Ọlọ́run fẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o. Fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá. Fẹ́ ká dúpẹ́ olóore ńlá aláàánú wa. Fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olóore ọ̀fẹ́. Fẹ́ ká gbé Ọlọ́run ga fún ètò rẹ̀ àti ìpamọ́ rẹ̀ lórí ayé wa sẹ́. Fẹ́ ká dúpẹ́ ẹni tó sọ̀rọ̀ wa dayọ̀. Ẹni tó pa wá mọ́ lọ́wọ́ gbogbo. Ọba tí òjòjú tì wá. Aláàánú wa, aláàbò Góṣẹ́nì. Òun náà ni fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ yìí. Fẹ́ ká dá ọpẹ́ padà fún ẹni tó lọ́pẹ́ yẹn. Fẹ́ ká fi ìyìn fún ní ìyìn. Gbogbo ògo àtọ́lá. Fẹ́ ká fún Jésù yìí. Fún orí ńlá ètò ìṣínú ayé rẹ̀. Fẹ́ ká dúpẹ́ fún orí gbogbo. Orí gbogbo ní ọ̀nà gbogbo. Ọba tó jẹ́ agbára fún wa. Ọba tó jẹ́ ìyìn fún wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Let's lift our voice and begin to bless the King. Let's appreciate the Lord for the goodness of God in every areas of our life. Let's appreciate owners of heaven and earth. The Lord that has been there for us. The Lord that is for us at all time. Wà tó dúró tì wá. Bọ́lá ń dúpẹ́ lọ́wọ́ Jésù yìí o. Ta ló yẹ ká fi gbogbo ọpẹ́ fún? Ta ló yẹ ká fi gbogbo ìyìn fún? Òun ló ní gbogbo ògo yìí. Bẹ́ẹ̀ ká fi ọpẹ́ fún Olúwa. Nítorí pé ó ṣe nítorí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ ká dúpẹ́ fún ìrìn àjò ayé wa bí tó bá dé. Mo sì fẹ́ ká dúpẹ́ fún ìrìn àjò ayé wa níbi tó ń bá lọ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún àrà ńlá ètò fàyè wa dá. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù ṣé o. Aláàánú ayé mi ò mọ̀ ṣe. Olùpamọ́ mi ò mọ̀ ṣe. Olùjí mi ò mọ̀ ṣe. Ọlọ́wọ́ gbogbo ò mọ̀ ṣe o. Aláàánú mi ò ṣe. Ìwọ tó pa mí mọ́, ìwọ tó dá mi sí. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé Jésù ṣe. Olùgbà ló mọ̀ ṣe o. Olùgbà ló mọ̀ ṣe o. Olùgbà ló mọ̀ ṣe o. Ìwọ tó pa wá mọ́, olówó ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká fi gbogbo ìyìn fún. Ẹ ká fi gbogbo ọlá fún, gbogbo ògo fún. Gbogbo ìyìn fún Ọlọ́run yìí. Fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ ká dúpẹ́ fún ohun tí ó sì ṣe nínú ayé ẹ láàárọ̀ yìí. Ẹ ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Somebody lift your voice and appreciate the King wherever you are. Lift your voice and thank the Lord and give praise to His holy name. And say to Him, Lord, I appreciate you for what you are doing in my life. I appreciate you for what you do in my life. I appreciate you for the grace of your love for me. For your faithfulness for me. Thank Him and thank Him from the bottom of your heart. Mo fẹ́ ká dúpẹ́ láti inú ọkàn wa ni. Ká wo rírì oore Ọlọ́run. Mo fẹ́ ká dúpẹ́ láti inú ọkàn wa ni.
káwọ agbára rẹ̀ lórí ayé wa sẹ́. Ọba tí òjò bẹ́ẹ̀, ọba tí ò jẹ́ kí ọ̀tá yọ ayọ̀ ṣẹ́gun lórí ayé rẹ ni. Thank him, the Lord has been there for you. Appreciate him that is there for you, the Lord that is fighting your battle. Ọlọ́run tí ń gba ìjà rẹ jà, ọba tó ń gbógun rẹ jà, dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. O ṣeun, ẹni máa Ísírẹ́lì o ṣeun, ẹni máa Ísírẹ́lì mo fi ọpẹ́ fún ọ, ẹni máa Ísírẹ́lì mo fi ìyìn fún ọ, ẹni máa Ísírẹ́lì mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá fún orúkọ rẹ sẹ́, mo gbé ọ̀gá fún ìyìn rẹ sẹ́, mo gbé ọ̀gá fún májẹ̀mú rẹ sẹ́. Thank him for everything. Thank him for the grace. Thank him for the love. Thank him for the kindness. Thank him for the blessing. Thank him for the goodness of God in your life, in your family. Thank him for what the Lord is doing. Thank him for what God will do this morning in your life. Ẹ ká dúpẹ́ orí gbogbo tí Ọlọ́run ṣe fún ọ, orí tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́. Jésù ṣe o. Thank you, everlasting Father. Ọlọ́run ó mà ṣe o. Ọlọ́run ó mà ṣe o. Jésù ṣe. Ta ni ó gbéga o? Bí Bàbá lókè. Ta ni ó tún fi gbogbo ọpẹ́ lò fún? Ọlọ́run dá wọn òkè ìgbà mi, ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ta ni ó gbé ga bí kò ṣe Bàbá lókè? Yóò tún fi ọpẹ́ mi fún. Ọlọ́run dá wọn òkè ìgbà mi, ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. Ó yá, ó ṣeun o Bàbá tó yẹ ọ́, ó ṣeun o Bàbá, ó ṣeun. Jésù kíni máa fi san orí rẹ̀ bí kò tí kò láyé mi, ẹgbẹ̀rún àpò máa tó fún rẹ̀. Ó ṣeun, ó ṣe Bàbá, ó ṣeun o Bàbá, ó ṣeun, ó ṣeun o Bàbá, ó ṣeun. Jésù kíni máa fi san orí rẹ̀ bí kò tí kò láyé mi, ẹgbẹ̀rún àpò máa tó fún rẹ̀. Ó ṣeun, ó yá dúpẹ́ lọ́wọ́, ó ṣeun o Bàbá, ó ṣeun. Jésù Bàbá, Jésù kíni máa fi san orí rẹ̀ bí ó ti pọ̀ tó, ẹgbẹ̀rún àpò máa tó fún rẹ̀. Jésù ni ó ṣe Bàbá, ó ṣeun o Bàbá, ó ṣeun. Tọ́ ṣoṣo Bàbá ṣeun. Máa fi san èyí tí ayé mi, ẹgbẹ̀rún tó fún rẹ̀. Bàbá ó ṣeun o Bàbá, ó ṣeun. Jésù Bàbá, ṣeun. Jésù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank him for everything concerning you.
Thank him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ yìí. Thank everlasting Father. Jésù ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó gbà ọ́. Thank him, the Lord that delivered thee. Thank him. Let's give that praise to him in every areas of our life. Ọ̀nà ayé wa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà. Ṣé in every areas of life. Ní gbogbo ọ̀nà, ṣé óyá ní gbogbo ọ̀nà. Ṣé gbogbo ọ̀nà, ṣé o. Ní gbogbo ọ̀nà, ṣé. Thank the Lord. I want us to begin to thank the Lord this morning for the journey of your life. Thank him for the grace that to you. Thank for the love of God over your life. Thank him. I want to begin to appreciate the Lord with every way that seen you. Thank him. Give praise to him. And I want to begin to thank for you. Lọ́kọ̀ dúpẹ́ tó ń tó ṣe máa yọ ọmọ rẹ̀ Olúwa ṣeun agbanilágbà akónilọ alọ́wọ́ ìyàwó mọ̀ ṣe ọba tó dúdú ti ìpín ẹ̀mí láyé. Thank him for grace.
Thank Him for the love of God. Lift your voice and appreciate Him. Let's thank Him and give that praise to the King of Kings and the Lord of Lords. Somebody thank Him. Olúwa ṣeun, Olúwa ṣeun, ìbàrẹ̀ Jésù, ìbàrẹ̀ àtóbi jù, Jésù Ọlọ́run júbà Ọlọ́run yìí. Thank Him for everything. Thank Him for your last children. Ìbàrẹ̀ gbogbo, Olúwa ṣeun, mo júbà rẹ̀. Ìwọ Jésù mo fi ọpẹ́ fún ọ. Ìwọ Jésù mo fi ìyìn fún ọ. Ìwọ Jésù mo dá gbogbo ògo padà fún ọ. Fún ohun tó ń ṣe gbogbo. Fún ohun tó ń ṣe ní mi. Fún ohun tó ń ṣe lórí ilé mi. Give that honor to Him. Ẹ ká fi ọpẹ́ fún ẹ tó lọ́pẹ́ yìí o. Give that praise to whom is due to receive it. Ẹ ká fún ẹ tó ní ìrìgbà yìí. Ẹ tó gbogbo ọpẹ́ yìí. Dúpọ̀ rẹ̀ sẹ́. Can we lift our voice and bless the Lord? Can we lift our voice and appreciate the King? Can we lift our voice and audio? For great is the faithfulness of God. Great is the faithfulness of the King. Great is the faithfulness of our Savior. And shout from the bottom of your heart. Dúpẹ́ Ọlọ́run láti inú ọkàn rẹ ní. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa now begin to dip yourself in that blood that is available for you. Ẹ kárí àwọn ọmọ ẹ̀yìn tó tẹ́tí ó wà tó wà fún ayé wa. Mẹ́kọ̀ọ́ rí ẹbọnú ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́. Olúwa mo rẹ àmì bọnú inú ẹ̀jẹ̀ rẹ̀. Lord cleanse me ẹ̀jẹ̀ rẹ̀ kú. Let the blood of Jesus cleanse me. Ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ ọkàn mi. Lift your voice and begin to pray. Kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀jẹ̀ Jésù kó ọkàn rẹ̀. Let the blood of Him purify you. Let the blood of Him sanctify you. Ẹ pe orúkọ Jésù. Kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ ayé rẹ kó wẹ ayé ọmọ rẹ. Ẹ pe orúkọ Jésù mo ṣíkà tó yà náà máa mú sùn tó yà wá. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ìwọ ẹ̀jọ̀ dáàgùtàn wù ẹ̀mí lónìí. Somebody lift your voice to God that the blood of Jesus purify you. Ẹ̀jẹ̀ Jésù kó wẹ ayé wa. Máa yẹ ká dóra bá kúṣó tó lè wá. Ẹ pe orúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ wẹ̀ mí. Màkèké máa ṣí kẹtẹ́rẹ́bù. Olúwa fi ẹ̀jẹ̀ wẹ̀ ayé mi. Somebody lift your voice and begin to pray. Ìwọ ẹ̀jẹ̀ dáàgùtàn wẹ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́. Somebody open your heart to God that the blood of Jesus begin to sanctify you. Ẹ pe orúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Amara lanu gbàdúrà lọ́rọ̀ báyìí. Màkàtó yàrá ùṣàtẹ̀ yàrá. Ọlọ́run orúkọ Jésù dáadáa. Olúwa fi ẹ̀jẹ̀ wẹ̀ ayé mi. Olúwa fi ẹ̀jẹ̀ wẹ̀ ayé ọmọ mi. Olúwa fi ẹ̀jẹ̀ wẹ̀ ayé mi. Somebody open your heart to pray. Ẹnìkan gbàdúrà yẹn pé kí Jésù kó fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ọ́. Olúwa da ẹ̀jẹ̀ rẹ̀ lé mi ní orí. Ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ̀ mí. Let the blood of Jesus sanctify me. Let that blood purify me. Let that blood make me whole. Ìwọ ẹ̀jọ̀ tó wẹ̀ mí lónìí. Mo lọ gbàdúrà pé kí ẹ̀jọ̀ dáàgùtàn kó wẹ̀ ọ́. That the blood of Jesus should cleanse you. That the blood of Jesus will sanctify you. That the blood of Jesus to purify you. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ó wẹ̀ gbogbo àṣírí mi gbogbo. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ó wẹ̀ gbogbo àbàwọ́n mi lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ẹ̀ lágbà. Ẹ pe orúkọ Jésù. Olúwa kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọ́. Lift your voice and pray. The blood of Jesus will sanctify you. And the blood of Jesus to purify you. Ọlọ́run orúkọ Jésù dáadáa. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Kó wẹ̀ àbàwọ́n. Every mark. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Kó sọ mí di ẹni pé. To purify your heart, plead for the blood of Jesus. Ó yá pé ẹ̀jẹ̀ Jésù yẹn kó wẹ̀ ọ́ ní orúkọ Jésù láti sọ ọ́ di ẹni mímọ́. Lè bóró síntó kayaba. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Sọ mí di ènìyàn ọ̀tọ̀. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Sọ mí di ènìyàn ọ̀tọ̀. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ńlanu gbàdúrà. Orúkọ Jésù dáadáa. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ ayé mi. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ ayé mi. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ ayé mi.
Mokotoyana mama mosontoyabo. Epio God Jesus. And your doubt when amen. Plead the blood of Jesus over your life. Plead the blood of Jesus over your home. Plead the blood of Jesus over your children. Only to bury ẹ̀jẹ̀ náà. Ẹ̀jẹ̀ Jésù máa ń mú àánú wá ní. Ẹ̀jẹ̀ Jésù máa ń fún ayé ẹni lórí ọ̀fẹ́ ni. Ẹ̀jẹ̀ Jésù máa ń sọ ayé ẹni dọ̀tun ni. Ẹ̀jẹ̀ Jésù máa ń fọ ire sínú ayé ẹni. If that blood of Jesus speak better thing into our life, that blood of Jesus sanctify us, that blood of Jesus purify us. That's why you need to plead for the blood of Jesus to purify your heart. Ìdí tó fi bèrè fún ẹ̀jẹ̀ náà bí ayé rẹ nìyẹn. That's why you need to plead that blood of Jesus in every areas of life. That's why you have to plead the blood of Jesus. Only to buy ẹ̀jẹ̀ náà. Ikuna mama masonto yaba. Makoria mama kushonto yaba. Lemprendo siketelebo. Makoto yaba. In Jesus' name, we pray. We can see the blood has been foretold what to come. Nígbà tí Ádámù àti Éfà ṣẹ̀, Ọlọ́run ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti bo ìhòòhò wọn. It speaks of something that is coming ahead. But àwọn ọmọ Ísírẹ́lì náà jáde tó fẹ́ jáde Íjíbítì, Ọlọ́run náà tẹ ẹ̀jẹ̀ sílẹ̀, ó ní ká tẹ ẹ̀jẹ̀ sílẹ̀. Ó ń sọ nǹkan tó ń bọ̀ ní ìgbà tí bẹ́ẹ̀ ni ìgbà táwọn ọmọ Ísírẹ́lì náà sì jáde náà, Ọlọ́run sọ pé tẹ́nìkan bá dẹ́ṣẹ̀ kó wá kó sacrifice. Ó ń sọ nǹkan tó ń bọ̀ ní, and what is coming is Jesus Christ. Jésù ló wá fulfill that what is coming. Jésù ló wá mú un tó ń bọ̀ yẹn ṣẹ. Òun ló sọ pé I'm here not to destroy the law, but I'm here to fulfill the law. Pé nínú òun ló ń tẹ́ tí ń ṣe lájọ́ yẹn yóò wá sí ìmúṣẹ. And now the blood of him, the blood of the animal cannot wash away sin. He only cover the sin. Kò mú kúrò. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù ó mú ẹ̀ṣẹ̀ kúrò. Ẹ̀jẹ̀ Jésù ó fọhùn àánú jáde. I speak over your life tonight or this morning, wherever you are, that the blood will speak over your life. Can I hear that amen very louder? Ní orúkọ Jésù, ẹ̀jẹ̀ yóò fọhùn lórí ayé yín. When the blood speak, mercy will overflow. Ikadaya baba, when the blood speak over your life, blessing will be released. Mo gbàdúrà ní àárọ̀ yìí ní kòtàlì àmàkó sátà ẹ̀ńkàdóyè àmàwù ṣàtì robokòfin kaba. The blood of Jesus will speak over every area of life. Ẹ̀jẹ̀ Jésù yóò fọhùn lórí ayé rẹ, yóò fọhùn lórí ọ̀nà rẹ. The blood will speak for you. 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 It will speak better things to your life. You forward jáde. It will speak mercy over your situation. You forward not jáde. It will speak blessing over you. You forward jáde. It will speak glory over your life. Dua orúkọ Jésù Kristi. Olúwa wẹ́ bí orúkọ Jésù. Olúwa mo ti dé ní àárọ̀ yẹ́ èké. Olúwa gba ọ̀rọ̀ mi rò. Nítorí àmàmà sẹ́dù yàbá. Let God consider your case today and favor you. Ọlọ́run mo ti dé lọ yìí. I'm here again. Olúwa gbọ̀rọ̀ ayé mi rò. Let God consider your life today and bless it. Ẹ bí orúkọ Jésù. Ọlọ́run gba ọ̀rọ̀ mi rò. Whatever thing that you are going through right now, let God consider you. Let God look into your situation. Let God look into that circumstances. Olúwa gbọ̀rọ̀ ayé mi rò. Kó mú ìtìjú ìkó lórí ayé mi. Somebody pray and talk to God. Olúwa gbẹ́jọ́ mi rò lónìí. Màkótó yàrá wọ́n should consider you. Olúwa gbọ̀rọ̀ mi rò. Màkàtó ní àkóso tó yàrá. The Lord should look into your case and turn it around. Olúwa gbọ̀rọ̀ mi rò mí kò tó yá gabagaba. Ẹ bí orúkọ Jésù bí tẹ́ wá sẹ́. Olúwa gbọ̀rọ̀ ayé mi rò. Wá gbá àtinú lójú. Olúwa gbọ̀rọ̀ mi rò. Ẹ bí orúkọ Jésù. Bàkóńdé ayára máa kó so yàrá. Bàkóńdé ayára kó ṣe ń tẹ̀lé bọ̀. Bàkóńdé lè mọ̀ kó bẹ̀rù sáńdé yàbọ̀. Bàkóńdé lè máa kó sáńdé lè bọ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa ta ló wà nínú àdúrà yìí. If you are in this prayer to this morning,
I will repeat it again and I will say it again. Lẹ́ni o ṣeun sórí. I'm not saying yesterday. Okay, and this month, okay, they will be yesterday, yeah. Àárọ̀ làṣùwàyè. Lánàá, yeah, that will be to I'm looking at the time now. That wọ́n fọwọ́ kan orí ẹ̀, they touch you. Wọ́n ṣeun fún ẹ. Now we're in the morning, so that will be yesterday morning. That Anani Owuro. So tí lè ṣeun fún yàn láàárọ̀ yìí, so must be àná. Ìtọ́ra àmì tó ṣeun sí orí rẹ̀. Tó wà ní àdúrà yìí. Lórúkọ Jésù, ayé ẹ̀dá rẹ kó gba ọ̀tun. I pray let your life receive life now. Gbogbo ẹni tó fẹ́ kí wọ́n gbọ́ lórí ẹ̀ wọ́n ṣe fọ́kàn lóran rẹ̀. Lórúkọ Jésù, ẹ̀dá rẹ kó gba ọ̀tun. Ẹ̀dá rẹ kó gba ọ̀tun. Orí rẹ kó gba ọ̀tun. Orí rẹ, I will repeat again, I know what I'm talking about. So, Àdóyà máa mo ṣí tẹ́lábọ̀. Orí rẹ kó gba ọ̀tun. Orí rẹ kó gba ọ̀tun. Orí ọmọ rẹ kó gba ọ̀tun. Gbogbo àbọ̀dé òkùnkùn kúrò. In the name of Jesus. Let me say it in English for those that don't understand that you are there. If you are just planted your ear yesterday, this morning and this midnight. So, wọ́n ṣe fi hàn sórí rẹ yẹn ni. Lórúkọ Jésù, let your life in the name of Jesus. Ẹ fi orúkọ Jésù, call the name of Jesus. Tell the Lord, let every evil covenant over me begin to be destroyed. Gbogbo májẹ̀mú òkùnkùn lórí mi kó bẹ̀rẹ̀ sí di asán. Whatever the covenant that you under, something that is controlling your life, lórí mi kó di asán. Ẹ fi orúkọ Jésù, that every evil covenant over your life, let heaven begin to destroy that. Ẹ fi orúkọ Jésù dáadáa, Ọlọ́run tó wà ní pàtàgbára, májẹ̀mú òkùnkùn lórí mi lónìí. Every evil covenant over me, let heaven begin to destroy that. Somebody begin to pray that evil covenant over your life in this year, in this month. That evil covenant in your life, in your marriage, as the Lord God of heaven begin to destroy them. Remember, this is a new month. Remember, this is a new month. Every evil covenant in your life, every evil covenant over me, as the Lord begin to destroy it, so you can get your blessing, so your blessing can overflow. Somebody pray, Masuto Koyaba, every evil covenant, somebody pray, every evil covenant in my life that delayed the process, that delayed the glory, that delayed the joy, that delayed the fulfillment, that delayed the breakthrough. Lift your voice and begin to pray. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, jẹ́ kí májẹ̀mú òkùnkùn lórí mi, jẹ́ kí májẹ̀mú àṣedànù, jẹ́ kí májẹ̀mú àmúbọ́, jẹ́ kí májẹ̀mú ìtìjú, àìrówó ná, àìrówó lò, májẹ̀mú àìsàn ní orúkọ Jésù nínú ayé mi lónìí. Ọmọlọ́run lánàá ó gbàdúrà, Ọlọ́run Ísírẹ́lì kó bẹ̀rẹ̀ sí di asán. Can you begin to pray that God of heaven begin to destroy that evil covenant in your life? Imagine kó bẹ̀rẹ̀ sí di asán ní àárọ̀ yìí ni. Lift your voice and pray that evil covenant in your marriage, that evil covenant in your life, in the name of Jesus. Olúwa bẹ̀rẹ̀ sí sọ májẹ̀mú yẹn, májẹ̀mú òkùnkùn yẹn di asán, májẹ̀mú ìtìjú yẹn di asán, májẹ̀mú tó ń dí mi lọ́wọ́, that covenant that is holding me back, that covenant that is delaying the glory of my life, that is delaying the joy of my life. Somebody pray, let God of heaven begin to destroy that evil covenant. Ọlọ́run Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí pa gbogbo májẹ̀mú yẹn jẹ́, gbogbo májẹ̀mú ìtìjú nínú ayé mi. In the name of Jesus, gbogbo májẹ̀mú àmúbọ̀ àti àṣetì. I pray that prayer. Let that covenant be destroyed. In the name of Jesus. In Jesus' name, we pray. I want you to pray. Let the covenant be destroyed. Let the yoke break today. Jẹ́ kí májẹ̀mú yẹn bàjẹ́, jẹ́ kí ìdè yẹn já. Tí ìdè ò bá já, ayé ẹni ò lè tẹ̀síwájú.
That's what you call the spiritual battle that can hold things down in life. Èyí tó lè dènà rere nínú ayé ẹni, èyí tó lè sọ ayé ẹni di aláìmọ̀ ṣe. Yes, that the Lord, the covenant destroy, let the yoke break. When you see, if those things is removed, you will step into your joy. Ìyàkọ̀ wọnú rí ẹ lọ ní. Àní ẹ pé orúkọ the name of Jesus. Jẹ́ kí má jẹ̀mú yẹn bàjẹ́. Let the yoke break today. Ìwọ Ọlọ́run Ísírẹ́lì, let the covenant be destroyed. Let the yoke break today. Olúwa, jẹ́ kí má jẹ̀mú yẹn bàjẹ́. Jẹ́ kí ìdè yẹn já. What breaks the yoke is the anointing. What that anointing? The anointing of Jesus Christ. Anointing tó wà ní orúkọ Jésù ní já gbogbo èdè. Ó pè lọ́wọ́lọ́wọ́ ní. Jẹ́ kí májẹ̀mú yẹn bàjẹ́. Májẹ̀mú tó ń ṣiṣẹ́ ìlòdì lórí mi. Covenant that is working contrarily over your life. Májẹ̀mú tó ń ṣiṣẹ́ ìlòdì nínú ayé ọmọ mi. Májẹ̀mú tó ń ṣiṣẹ́ ìlòdì lórí ilé mi. Májẹ̀mú tí ayé mi fàyè gbà. Májẹ̀mú tí ìran mi fàyè gbà. That your generation has allowed. That contrary to you're moving forward, that contrary to your joy, that contrary to your breakthrough, ẹ pe orúkọ Jésù, gbogbo májẹ̀mú tó lòdì, èdè bá ayé mi ṣe papọ̀, májẹ̀mú tó lòdì, ètò wà lórí ayé mi, májẹ̀mú tó lòdì, ètò wà lórí mi. Somebody pray kí ọ̀run kó bẹ̀rẹ̀ sí sọ májẹ̀mú yẹn di asán, agbára àjíǹde kó bẹ̀rẹ̀ sọ májẹ̀mú yẹn lásán. Kí gbogbo èdè yẹn máa já ní orúkọ Jésù. Kí gbogbo èdè yẹn máa já. Let the yoke begin to break. That yoke of poverty, that yoke of failure, that yoke of stagnancy, that yoke of needed, that yoke of sickness, that yoke of disappointment, that yoke of backwardness, that yoke of failure at the end of success. It can loneliness, parabolating in one circle. Ní orúkọ Jésù, delay in any form. Lack, that yoke of sin and flesh, ẹ̀pì orúkọ Jésù, ìwọ ìdè yẹn bẹ̀rẹ̀ sí já o, ó yá, ìwọ ìdè yẹn kó bẹ̀rẹ̀ sí já, ìwọ ìdè gbèsè, àìrọ́wọ́ yọ, àìróore ṣe, can you pray? Losonto yaba, likero seketelemo. Somebody pray that prayer. Gbogbo ìdè yẹn kó bẹ̀rẹ̀ sí já, lórí ilé mi já, lórí ayé ọmọ mi já, nùràn mi já. Lórí iṣẹ́ mi já, ní ìdáwọ́lé mi já, wọ ìdè tó dé ayé mi já, ní ọkọ̀ ọjọ́ tó dé ayé àwọn èèyàn já. Can you pray this morning? Kọ́lọ́run kó bẹ̀rẹ̀ sí já gbogbo èdè yẹn, gbogbo èdè tó so ayé ẹni mọ́lẹ̀, tó jẹ́ kó dé tó yẹ kó dé. That yoke that hold your life, that hold your dream, that hold your business, ní orúkọ Jésù, gbogbo èdè tó jẹ́ kí ọ̀nà ńlá kó bẹ̀rẹ̀ sí já, 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 kó bẹ̀rẹ̀ sí já. Lord, that should remove that bondage from you. Ìdí àìsàn yẹn kó já ní orúkọ Jésù. Ìdí ètùtù yẹn kó já ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ẹ bá gbàdúrà sọ fún Ọlọ́run. Olúwa já gbogbo èdè ayé mi. Olúwa já gbogbo èdè ayé ọmọ mi. Olúwa já gbogbo èdè mi. Olúwa já gbogbo èdè àwọlé mi. Olúwa já gbogbo èdè mi. Ẹ gbàdúrà. Olúwa já. Olúwa já. Olúwa já. Olúwa já. Olúwa já. Agbára májẹ̀mú Ọlọ́run já lónìí. Agbati bẹnu orúkọ Jésù já, agbati bẹnu àjẹ́ Jésù já, gbogbo èdè òtìjú, gbogbo èdè ẹkún ní orúkọ Jésù, gbogbo èdè ìbànújẹ́ ní orúkọ Jésù. Olúwa já, Olúwa já, Olúwa já, Olúwa já. Masontoriaba, in Jesus' name we pray. Those that you have brought here, share it. Send this in morning. Send it to somebody. Fàdúrà ìránṣẹ́ sí ẹnìkan. Fàdúrà ìránṣẹ́ sí ẹnìkan. Hallelujah. Fàdúrà ìránṣẹ́ sí ẹnìkan. Hallelujah. Ogun ọ̀run. Ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run. Mo ní ìjà yẹn èyàn lè jájà. Kò ṣe é kò ń sọ pé àràdà lè fi ń jà. Ẹ tó ń fún ní káfà lójú oorun. Báwo ló ti fẹ́ ṣe é? Ó lọ kọ́lọ́run kó gbé ọ níjà. Ogun ọ̀run. Ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Oya oya o. Ogun ọ̀run.
Rosata. Ẹ wá gbé wá níjà o. Ẹ wá gbé wá níjà o. Ẹ wá gbé ó yá gbàdúrà. Ẹ wá gbé ó yá gbàdúrà. Ẹ wá gbé wá níjà o. Ẹ wá gbé wá níjà o. Ẹ wá gbé ó yá lórúkọ Jésù. Ikili eriba kushetele kuya. Makuto kuya moso kuya makute yabo. Ewa gbe oya lórúkọ Kaya na moso tele kuso ya. Ili ana kushetele kuso tele ko. Orúkọ Jésù. Ọlọ́run kò dé fún ìgbèjà rẹ kí ẹ̀tọ́ rẹ kó padà wá. Orúkọ Jésù kí ọ̀nà ẹ̀ kó rẹ̀ sílá. Ẹ wá gbé ènìyàwó. Ẹ wá gbé àdìgbàdúrà. Ẹ wá gbé ènìyàwó. Ilé àmàmà òṣòrí àgàbò. Let those of them begin to fight for you. In every area of your life, in the area of your life, oh God, sọ náà rẹ̀ pé ó ní ẹgbẹ́ jẹ́ kẹsì rí ìgbàlà Ọlọ́run. Stand still and see the salvation of the Lord. That is going to show to you today. Èyí ó fi hàn lónìí. Ogun mi ò gbọdọ̀ jọ lánàá ayé ẹni. Ogun mi ò gbọdọ̀ bá ayé ẹni kò gbọdọ̀ bá ayé ẹni parí ọdún yìí. Kò tẹ̀ gbọdọ̀ bá bọ́ parí èní. There's some battle that God has to clear off so you can able to enter your rest. So you can able to enter your fulfillment. So you can able to do what God has proposed for you in life. Ọlọ́run ní ètò fún ọ. The Lord has a plan for you. Ọlọ́run ní ètò fún ayé ọmọ rẹ. Bí orúkọ Jésù okun ọ̀run gbèmí níjà. Let the host of heaven. Daniel ò bá jà ló lè gbé. Tí ò bá ń ṣe pé Ọlọ́run áńgẹ́lì kó lọ gbé níjà. Ológun Páṣíà àti jà ló lè òun rere. Ẹ bí orúkọ Jésù bí tẹ́ wá sẹ́. Ogun ọ̀run ẹ dìde fún ìgbèjà ayé mi. Gbogbo ẹ̀tọ́ mi tó bọ́. All what that is mine that enemy have robbed me of. All what that is mine that enemy have stolen away from him. Ohun tí ọ̀tá ti jà mí ló lè rè. Ohun tí ọ̀tá ti jí gbé mọ́ mi lọ́wọ́. Ohun tí ọ̀tá ti dì mọ́ mi lọ́wọ́. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà. Màkóyá màkú ṣe kéré àbá. Ẹ bí orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbè mí níjà. Ọlọ́run lánàá gbàdúrà kí Ọlọ́run kó gbè ọ́ níjà lọ́wọ́rọ́. Mokondele mokotole makatayaba. Ẹ gbàgbọ́ ogun ọ̀run ẹ gbè mí níjà. Ní kóta gbogbo ẹ̀tọ́ mi tó bọ́. Oh, what that is mine. Ohun tí ọ̀tá mi ti gbẹ́sẹ̀ lé. Ogun ọ̀run ẹ gbè mí níjà ẹ gbà jáde wá fún mi. Somebody pray that all what you have been praying for to come quickly. All what you have been trusting to manifest. Let the host of heaven fight for you. Kí ogun ọ̀run kó gbé ayé rẹ níjà. Yendo yana mama sonto le boko shike. Lembrendo shikadaba. Lemblendo sinkendo. Mandoriama kotoriama koshentelebo. Somebody pray that prayer. Ẹnìkan gbàdúrà yẹn kí ogun ọ̀run gbé ọ níjà. Kí gbogbo ẹ̀tọ́ tí ọ̀tá ti gbẹ́sẹ̀ lé. In any areas of life that enemy have robbed you of the blessing, that have robbed you of your joy, that have robbed you of your glory, that have robbed you of your fulfillment, let the host of heaven fight for you and
and give you what belongs to you. And give you what belongs to you. Let it burn to touch you. Somebody pray and prayer that the host of heaven to fight for you and possess your possession for you. In the name of Jesus. And take you there where you desire your heart. Things that you desire to do. Somebody pray the host of heaven to fight for you and give you what is yours today. Láti fún tó tọ́ sí ayé yín ní orúkọ Jésù. Ọ̀run gbẹ̀tọ́ mi fún mi. Ó bà mí fún mi. In the name of Jesus. In Jesus' name. We pray. Tell the Lord you need God's help. If you don't need God's help, you're not going to be here this morning. Tá a bá nílò ìrànlọ́wọ́ Ọlọ́run, onídàdúrà. Ayé mi nílò rẹ̀. I myself know that mo nílò Ọlọ́run. Kí ogun náà tó lè ṣe é. Ìjà mi ìjà Ọlọ́run ni. Some fight is God's fight. And if you don't give God that fight, that person will lose the battle. Ìjà mi wà tẹ́ pé ìjà Ọlọ́run ni kò lè jà. Ìwé kò lọ bọ́ Ọlọ́run kò ìjà lọ ni. So, ẹ jẹ́ kí n jà fún ara mi. Olúwa, the person will lose the fight. Because there's no way you can't fight a spiritual fight with a physical one. Kò ṣeé ṣe. You only go back on your knee and ask him to give the victory over your life. The same things that you have put on the best that you know. And you find out that you are in still the same place. And decide go way back. Ṣùgbọ́n láàárọ̀ yìí torí pé ẹ pe Ọlọ́run fún ìgbèjáde lórúkọ Jésù gbogbo ogun yẹn kó di asán. Let the battle be consumed. Let the battle be consumed. Let the battle be consumed. Let the struggle come to an end. Ìdààmú yẹn kó tán lónìí. Àìsàn yẹn kó pòórá. Ìtìjú yẹn kó wọlé. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ kí n rí ìyanu agbára rẹ̀. Let me see the miracle of your God. Let me see the manifestation lórí ọ̀rọ̀ mi concerning my case. Olúwa mi rí ìyanu ìwọ Ọlọ́run. Let me see the miracle of you lórí ọ̀rọ̀ ayọ̀ mi in the life of my children, in my marriage. Olúwa mi rí ìyanu rẹ̀ mi gbọ́dọ̀ dààmú. Màkótó yá máa kú ṣe ń tẹ̀lé o. Ara ò gbọ́dọ̀ ní mí, ọ̀tá ò gbọ́dọ̀ fi ara ní mí o. Ojú ò gbọ́dọ̀ tì mí bàbá. Olúwa jẹ́ kí n rí ìyanu rẹ̀. Can you pray that prayer that you want to experience God's power? You want to experience God's glory in every area of your life. Olúwa mú mi rí ìyanu ìwọ Ọlọ́run lọ́dún yìí. Nínú oṣù ọ̀tún yìí, nínú oṣù karùn-ún yìí bàbá. Nínú ọdún yìí bàbá. Olúwa mú mi rí ìyanu ìwọ Ọlọ́run. Nínú àdúrà let me experience the miracle of you. Ní orúkọ Jésù. Makotori amakosoto yàrá. Oya. Mú mi rí ìyanu ìwọ Ọlọ́run. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, Olúwa gbọ̀nàrà. Gbọ̀nàrà o. Gbọ̀nàrà fáyé mi kí n lè ṣe rere. Olúwa gbọ̀nàrà. Gbọ̀nàrà o. Gbọ̀nàrà fáyé mi kí n lè ṣe rere. Sọ̀bà Olúwa gbọ̀nàrà. Gbọ̀nàrà o. Gbọ̀nàrà fáyé wa ká lè ṣe rere nínú ọdún yìí.
ṣe yanu sẹ́. Ọlọ́run lọ́wọ́ agbára rẹ̀ jáde. Ọlọ́run lọ́wọ́ ògo rẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́. Nínú ayé àwọn èèyàn nínú ayé ọmọ gbogbo. Olúwa gbọ̀nara. Gbọ̀nara báyé mi. A way out that your enemy cannot block, a way out that enemy cannot hinder, a way out that will lead to a place of miracle, a way out that will open the doors for you, a way out that will give you the desires of your heart. Ọ̀nà àrà tí ọ̀tá ò lè dí lọ́wọ́, Olúwa gbà fún mi nínú àdúrà yìí. Nínú oṣù tí mo wọ̀ yìí, Olúwa gbọ̀nàrà fún mi. A way out of what you are going through, a way out where you are going. A way out to that place, to that your financial breakthrough. A way out that will cancel the debt in your life. A way out. Somebody, it's time for your breakthrough. It's time for your moving forward. It's time for your going higher. It's time for seeing the blessing of God in your life, in your home. It's time for a change of story. It's time for fulfillment of your dreams. Lift your voice to God. A way out to my place of joy. A way out to my place of glory. A way out to my place of fulfillment. Ní orúkọ Jésù, Ọlọ́run gbọ̀nàrà fún mi ní ọdún yìí. Ọlọ́run gbàrà fún mi ní ọdún yìí. Ní orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, mẹ́kọ̀ọ́ orúkọ Jésù. And that a way out. Ètí ayé mi, ayé tí ọ̀tá ò lè dí lọ́wọ́ mọ́. Olúwa là. Lord, make that way for me. A way out. Ètí ò fi ìyanu mi hàn. That will manifest my miracle for me. A way out that will lead me to my place of fulfillment. A way out that will give me a new song. A way out that will give me a say. A way out that will change the story of my life. A way out. Lord, make that way out for me. And now go ìpín mi, and now go ìpín ayé àwọn ọmọ mi gbogbo. Àwọn náà kó orúkọ Jésù níbi tẹ́ wà. Olúwa lànà yẹn, ọ̀nà ńlá ọ̀nà ìyanu yẹn náà. Oyè gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù,
lórúkọ Jésù. A way out your place of miracle. Ọ̀nà àrà mi síbi ògo mi. Ọ̀nà àrà mi síbi ìyanu mi. Ọ̀nà àrà mi síbi ìbùkún mi. Ọlọ́run lànà gbàdúrà. Olúwa bẹ̀rẹ̀ sí lànà àrà fún ayé mi lọ́wọ́lọ́wọ́. Ẹ pe orúkọ Jésù. Olúwa lànà àrà fún mi. Ọ̀nà àrà là. Ọ̀nà ògo mi là. Ẹ pe orúkọ Jésù. Ẹ gbàdúrà ní orúkọ Jésù. 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 Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa mo lérò pé ẹ gbọ́ mi. Hallelujah. If you can hear me, say amen. Mo lérò pé ẹ gbọ́ mi. Hallelujah. Èyí tẹ́ ẹ gbọ́ mi ẹ say amen. If you can hear me, say amen. Say amen. Say amen. Say amen. Hallelujah. Mẹ́kọ̀ọ́ orúkọ Jésù. Olúwa lànà àrà fún mi. Olúwa ṣí ilẹ̀kùn ìyanu mi fún mi. Ilẹ̀kùn ìyanu mi. My way to my miracle. Open those doors today. Ó ṣáà ní ìgbàdé gba. I believe you are not here just to. I don't think you are here just to look at me. I think so. Hallelujah. I know that you are here. You click on this line for a purpose. You click on this for a certain things. Ó ní nǹkan tó wà lọ́pẹ́ tó gbọ́ lọ́rùn sọ tó sọ pé àjẹ́ kí n gbàdúrà. Wá pé orúkọ Jésù ìwọ ọ̀nà yánu ẹ ṣẹlẹ̀. Ìwọ ọ̀nà òkùnkùn yẹn ṣẹlẹ̀. Ìwọ ọ̀nà àṣeyọrí yẹn ṣẹlẹ̀ fún mi. Let it begin to happen. Gbogbo agbára tó ń di lọ́wọ́ ẹ parẹ́. Gbogbo agbára tó ń di lọ́wọ́ ẹ parẹ́. Gbogbo agbára tó ń di lọ́wọ́ ẹ parẹ́. Agbára yẹn láti kúrò. That power has to leave. That power has to leave. Gbogbo agbára tí ń yọ lẹ́nu ẹ parẹ́. Gbogbo agbára tó ń ní mi lára ẹ parẹ́. Gbogbo agbára tí ń bá yé mi jẹ́ ẹ parẹ́. Gbogbo agbára tí ń di ògo mi lọ́wọ́ ẹ parẹ́. Gbogbo agbára tó ń tó tì mí ẹ parẹ́. Ogun tó ń túra rẹ̀ mú. That battle that always reinforces itself. Ogun tó lọ ń túra múnú ayé parẹ́. Ogun tó lọ ń túra rẹ̀ mú lórí ayé ọmọ parẹ́. Ogun tó ń túra rẹ̀ mú lórí iṣẹ́ mi parẹ́. Agbára parẹ́. Ìwọ agbára ìdààmú ayáwó parẹ́. Ọlọ́run lánàá gbà lọ́wọ́ you believe. Mẹ́sọ̀ntò yàrá máa kú ṣẹ́kẹ̀ yàrá. Limprondo tikeri yamaku shantelebo. Bakonto yabaka loru edi ko bese pa. O buro rogu yama. Ikado yana mamo sonto yaba. Mentor yamu shantelebo. Somebody pray that prayer. Ogu yako bese diasa. Ogu yako bese diasa. Every atmosphere that you are in that not faithful your life, gbogbo agbègbè tó wà, gbogbo àyíká tó wà tí ò mú ire jáde wá, bẹ̀rẹ̀ sí jáde kúrò bẹ̀. Ní orúkọ Jésù bẹ̀rẹ̀ sí jáde kúrò bẹ̀. Gbogbo agbègbè tí ò mú ire jáde sórí ayé ọmọ, bẹ̀rẹ̀ sí jáde. Come out of that circumstances, come out of that situation of your life, come out, come out, come out, come out, come out, come out. May your beru seke begin to come out of that failure. Come out of that disappointment of life in that atmosphere that you are in. Ní agbègbè ìdíwọ́ tó yí agbègbè ìdíwọ́ yẹn, ó yà mú kó ṣóńtò yàrá. Líprondo tí kẹlú mú kó pẹ̀lú sẹ̀tẹ̀. Ògùn náà ní ma kú sàkó pẹ̀lú kàbẹ́. Gbúgbàdúrà lórúkọ Jésù Kristi. I will ask you a question and I want you to reply me. What do you think you are saying to God that this God cannot do? Ohun tẹ́ ẹ sọ yẹn kò bá jẹ́ ìwòsàn ní àgọ́ ara ní tá ọ̀tá sọ pé gbàgbé ẹ̀ kò lè ṣeé ṣe mọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ rí. Jésù ní pé ẹni tó bá gbàgbọ́ ohun gbogbo ní ṣíṣe fún. Ó ní ohun gbogbo ní ṣíṣe fún Olúwa. Not only that, ohun gbogbo ní ṣe fún àwọn tó bá gbàgbọ́. Not only those, not to God alone. Not only that God, all things are possible for God. All things are also possible for him that believe in him. So I want you to know that what you're telling me, you can do it. You can say, oh, I've been saying only so much joy. They worry, I know. Gbogbo tó ń di ẹ lọ́wọ́ ni kó parẹ́ lórúkọ Jésù.
So what have been saying this thing all this while? Why I don't see it? Why I don't see the manifestation? Whatever thing that stands in the ways of your life, gbogbo tó ń di ẹ lọ́wọ́ ní orúkọ Jésù kó parẹ́. Gbogbo tó ń fi ìyà orin jẹ ọ́. Everything that is tormenting your life, that is troubling your life, not to receive all what God wants to give to you. Gbogbo tó ń jà ọ́ lólè yẹn ní orúkọ Jésù kó pòórá. Let those things disappear. Gbogbo tó ń jà ọ́ lólè oríire, that is robbing you of great things. Gbogbo tó ń jà ọ́ lólè ìyanu, that is robbing you of miracle. Gbogbo tó ń jà yìí lólè ayọ̀ yín, gbogbo tó ń jà yìí lólè ìdùnnú, ajínigbé aṣọ ẹ̀dọ̀fọ́, aparẹ́jẹ́nu ayé ẹni, adójúre délẹ̀ ní orúkọ Jésù nínú ayé kó pòórá, kó pòórá. Let it disappear, let it disappear, let it disappear. In the name of Jesus, let that battle disappear. Let that confession over your life disappear. Gbogbo májẹ̀mú lórí ayé yín kó pòórá. In the name of Jesus. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. And I want to begin to claim your right before Him. Bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí sọ nípa Ọlọ́run ẹ̀tọ́ mi ní kíní báyìí. Lé mi lọ́wọ́. That's what I want you to pray that prayer. I want you to command what you're right. I want you to command what belongs to you. Bẹ́ẹ̀ kẹ́ pàṣẹ ohun tó jẹ́ títí yín. Hallelujah. Bẹ́ẹ̀ kó gbàdúrà yín ìgbà mẹ́ta lágbà. Màá dẹ̀ sórí ọ̀fẹ́ and I share the grace. Ìgbà mẹ́ta lágbà dúró. I want you to command those. Bẹ́ẹ̀ kó pàṣẹ ohun tó jẹ́ tiẹ̀. Command mọ́tò jẹ́ tèmi o. Bóyá ìwọ mọ́tò yóò máa bọ̀ wá. Hallelujah. You say they that know their God shall do exploit. If you know àwọn tó mọ Ọlọ́run wọn ṣòro ńlá. Hallelujah. Mo fẹ́ kó pa ní àṣẹ ìwé ìgbélu lórílẹ̀‐èdè tí mo wà yìí. Ìwé ìgbélu jẹ́ tèmi. O gbọ́dọ̀ sunkún pé ìwé ìwọlé ọkùnrin máa ti ṣú. Wọ́n ọmọ Ọlọ́run ní bàbá yẹn o. Ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí n máa rìn kí n máa yan fàlà. Bẹ́ẹ̀ ni ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Jésù ló ra àwọn padà sọ́dọ̀ ní the Lord Jesus Christ returned us back to God because the Son of God through Him by the adoption of Him made us to be the sons and the daughters of God. Ọmọ bàbá lèmi ṣe óyá 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 ó nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí máa rìn kí máa yá fà óyá 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 ó ọmọ bàbá lèmi ṣe nínú Jésù nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí máa rìn kí máa yá óyá óyá yíyá ó ṣàtàyà lọ. Ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí máa rìn kí máa yá ó ṣàṣeyọrí sá. Ọmọ bàbá lèmi ṣe óyá 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 nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí máa rìn kí máa yá óyá 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 sọ fún Jésù. Ọmọ bàbá làwa ń ṣe nípa ẹ̀jẹ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣé bí bàbá mi ló nílẹ̀ o? Kí máa rìn kí máa yá. Ẹnìkan, I have mentioned it. Ta ló ṣe irun?
Don't share sorry just recently. I'm talking about yesterday. I don't know whether you are here because I mentioned it. I know. I don't say you should. I know sometimes people call after the prayer. You don't have to. But I just want to pray for you. Whether you are for. I'm calling. Like, let the Lord Jehovah God touch your life. Let God touch your life. Let God touch your life. Let God touch your life. He says he's going to give us beautiful ashes. In the name of Jesus. Let there be beauty today. Let God beautify you. Gbogbo májẹ̀mú lórí ayé ẹ kó di asán. Gbogbo májẹ̀mú òfo kó di asán. Gbogbo ìgbọ́wọ́lé òkùnkùn kó kúrò. In the name of Jesus, so shall it be. In Jesus' name alone. Now, firstly, let's pray that prayer. Olúwa, ẹ̀tọ́ mi, give it to me. Iṣẹ́ ẹ̀tọ́ mi fún mi. We are Jadua. Begin to declare it. Ẹ̀tọ́ mi in the name of Jesus. Begin to declare those things. Ẹ̀tọ́ mi la ṣe o. Wà ṣe orí má bọ̀ wá. Begin to declare your right before. Tell those things to begin to come. Ẹ̀bẹ̀ sí sọ, it's my right. Come out for me. In the name of Jesus. Ní orúkọ Jésù, kó bẹ̀ sí jáde fún ọ. The bread of life is here. Ìkàdóyà, the bread of life is here. Ní orúkọ Jésù, ẹ̀tọ́ mi ní kí n ṣàṣeyọrí ní ọdún yìí. Ẹ̀tọ́ mi ní kí n débi gíga ní ọdún yìí. Oyè ló Jésù jáde wá. In the name of Jesus, begin to declare it. Passport yẹ kó jáde. Yóná ya máa mú kó bẹ̀rù sẹ́gẹ̀tẹ̀ kára. Báko ní máa kú sẹ́gẹ̀dẹ̀ líbàtà. Lẹ́mbrẹ́ndọ̀ tí kẹ́rì bàkàtà. Lift your voice and begin to pray. Let those things begin to come forth. Kó bẹ̀ sí jáde. Let those things begin to manifest. Kó bẹ̀ sí fara. Ìwòsàn mi fara. Ìwòsàn mi ẹ̀tọ́ mi ni. Ẹ̀tọ́ mi nípa ìjẹ́ Jésù. Ẹ̀tọ́ mi ní ìbùkún. Ẹ̀tọ́ mi ní owó. Your right, ẹ̀tọ́ mi ní ọmọ. Ìkàtọ̀ your right is to carry that baby. Ìkọ̀lẹ́ àmàkóso tó yàgàrà. Mo kò tẹ́lẹ̀ mo sọ́ńtò yàrá. Gbogbo ẹ̀tọ́ yẹn kó bẹ̀ sí jáde. In Jesus' name, we pray. Say it one more time. This is the second time, and the third time we share the grace we go. And be all God, yes, you call the name of Jesus. This is my right to move forward. Ẹ̀tọ́ mi ni láti lọ síwájú. I don't know what you want this morning. Mi mọ dẹ́ wà láàárọ̀ yìí. It's my right comfort. Ọmọ Ọlọ́run nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀tọ́ mi láti ṣàṣeyọrí. Ẹ̀tọ́ mi to live my life in peace. Ìkọ̀lẹ́ àmàmọ́ sọ́tọ̀ ya ẹ̀tọ́ mi ní nípa ẹ̀jẹ̀ Jésù. Mo ní màkọ́ta ya nípa tó kú fún mi. Mo ní ẹ̀tọ́ fún àṣeyọrí. Mo ní ẹ̀tọ́ fún ẹ̀dúgbò. Mo ní ẹ̀tọ́ fún ìbùkún. Àwọn ọmọ mi ní ẹ̀tọ́ fún ìògo. Ó yá begin to comfort. Ojú àdúrà gbọ́dọ̀ tì mí. Mi gbọ́dọ̀ rí ìbànújẹ́. Mi gbọ́dọ̀ rí ẹkún o. Lórí ọmọ kankan. Mo kọ́ ní àbábọ̀ sọ̀ntò yàrá. Begin to declare your right. Begin to declare those things. Begin to comfort. Ó bẹ̀ sí jáde wá. Àṣeyọrí mi kò bẹ̀ sí jáde wá. Ìbùkún mi kò bẹ̀ sí jáde wá. Somebody pray that prayer. Gbogbo every cloud, every dark cloud begin to disappear. Mokotoya begin to disappear. Every dark cloud over that request. Gbogbo èṣù dàdé òkùnkùn. Oya lórí àdúrà ẹ̀kọ́ rẹ̀ sí pòórá. Let what belongs to me begin to come. O tẹ́ ẹ̀sọ́ ẹ̀kọ́ rẹ̀ sí di mímọ́. Let what that belongs to you go bẹ̀ sí fara. Ní orúkọ Jésù, go bẹ̀ sí fara. Ìkàtọ́yà kára. In Jesus' name, we pray. Stretch forth your hands and say, no, ẹ̀múlẹ̀ mi lọ́wọ́. Ẹ̀tọ́ mi ní ọmọ. Ẹ̀tọ́ mi ní ọmọ láti gbé ọmọ jó. Ọwọ́ mi láti gbé ọmọ láyé. Ẹ̀tọ́ mi láti gbàgbé ìgbélu yẹn. I don't know what you are trying. Ẹ̀tọ́ mi ní kébì náà bí ma. You have your own child. Is my right. Ẹ̀tọ́ mi nípa ẹ̀jẹ̀ Jésù bẹ̀ sí jáde wá. I call for ẹ̀múlẹ̀ mi lọ́wọ́. Give it to me now.
In the name of Jesus, begin to declare, oh, Ikadoya Eto, meaning is your right, it's my right to go higher. In the name of Jesus, can you lift your voice and begin to pray? Eto, meaning, ni orúkọ Jésù, ìwọ ọ̀nà kó bẹ̀rẹ̀ sí là fún mi ní bòrà, ìwọ ọ̀nà kó bẹ̀rẹ̀ sí là fún ayé àwọn ọmọ mi, ìwọ ọ̀nà ògbó kó bẹ̀rẹ̀ sí là fún wa, mi gbúdọ̀ dààmú, mi gbúdọ̀ sunkún. Can you pray before me, Lord? It's my right, it's their right, oh God, let it begin to manifest to everyone. Ní orúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, ẹ̀tọ́ yín ni ẹ lọ ṣe rere, ẹ̀tọ́ yín ni ẹ gbà. It's your right, take it. It's your right, let it manifest. No delay, no deny upon it. No delay, no deny upon that request. No delay, no deny in the name of Jesus. No delay, no deny on it. We call those things out. Happy that day. We call it out. Receive it now. Ikoyabaraba. Limbrondo shiketelebo. Makokolia makotoyaba. Lembrendo shiketelebo. In the name of Jesus. Every power that is going against it, it can surrender at the feet of Jesus. Every negative voice over it, surrender at the feet of Jesus. Every power that is against it, surrender at the feet of Jesus. But don't load this here. See a door here. Come tell anybody what to Jesus. Come tell anybody what to Jesus. Come tell anybody what to Jesus. Even you go bossing. And babe. Koribe. Go celebrate. And you go. And you go bossing. Let your joy be full. Let your joy multiply. And let the name of the Lord Jehovah God be glorified. Thank you, righteous one. Thank you, Holy One of Israel. In Jesus' name, our Lord, we pray. Amen. Can we shout a big hallelujah to the glory of the Lord? Thank Him by faith you receive. Thank Him. Olóńtà bá ti gbà ládùúgbà oníká gbàgbọ́ máa mo ti ń gbè láti jọ ń fi yẹn lẹ̀ ó ti bèrè báyìí Ọlọ́run yóò mú yọ lọ́wọ́. Thank you, Lord Jesus, for doing it for us. Thank you, Lord, that you fulfill your word. Ẹ̀tọ́ ayé àwọn èèyàn yóò jáde sí wọn. Thank you, Lord, ayé àwọn èèyàn yóò rí ìyanu yìí. Thank you, Lord, pé wàá fún ọ ní ẹ̀rí lórí ogun yìí. Thank you, Lord, that you will fún ọ ní ẹ̀rí. Thank you, Lord, that their prayer will be answered. Thank God that they will experience the power that's in you, and your name shall be glorified. Oluoshewo, we thank you, we give all the glory to you, we give all the honor to you. Torí pé òun gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa àtàgbára wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lord, to remind that the prayer continue tomorrow by God's grace in the morning. And I just want to encourage you to share that prayer. Hallelujah. That's your duty to do. Send it as a message. You can send it. And I pray that Lord Jehovah God will do great things. And remember, this week is our testimony week. That you give your testimony. And you can be giving your testimony now, like the first week. No, we start from the first week. So it will not be on that day. So if you have any testimony, you can test it. And by God's grace, by Friday and Saturday, I will open the line so you can be able to give your testimony. And I know that Koto Dinye, Ọlọ́run fún ní tiẹ̀. Ọlọ́run yóò fún ẹ ní ohun ẹ̀rí láti ṣẹlẹ̀ dandan ni, because ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run fẹ́ ṣe ni. Àná dẹ̀ fọ́pọ̀ fẹ́ ayé rẹ pè rí. Yóò fi ayé rẹ dá. Lord will make your life a testimony. Ọlọ́run yóò fi ayé rẹ ṣe ẹ̀rí. Níwájú fún rere. In the name of Jesus. Gbogbo tó yóò ṣẹlẹ̀ yóò ṣẹ̀nú ayé rẹ fún rere. And the name of Jehovah God shall be glorified. Thank you, our good God. Thank you, righteous God. In Jesus' name we pray. We cover that water by the blood of Jesus. Ayọ̀mí ẹ̀sìn agbára mẹ́jẹ̀mọ́ Ọlọ́run kó wọnú omi ẹ̀rọ. Ìwọ tó dirun yẹn, ọwọ́ tó gbọ́ wọlé olórí o. Ìwọ tó dirun yẹn lórúkọ Jésù, gbogbo ọkọ̀ kó jáde. Gbogbo májẹ̀mú ìtìjú, you that plant your hair. Gbogbo májẹ̀mú ìtìjú kó Ọlọ́run kó fàtú. Lórúkọ Jésù kó fàtú. Lórúkọ Jésù Ọlọ́run kó fàtú. Ojú tó kó bàlẹ́ ayé láti ṣe lọ. In Jesus' name
our Lord will pray. Amen. 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 Thank you for being here. Thank you. God bless you. Thank you. All right. See you later on in the morning by 6. God bless you. Bye bye.